Ó dàbọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá mi lọ lórí ọ̀rọ̀ bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Yunus Quadri Ayélára. Pàápàá jùlọ ẹ̀yin tí ẹ jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tẹ́ ẹ jáde sí ojúlówó ọmọ Yorùbá láìpẹ́ yìí láti ìlú Ògbómọ̀ṣọ́. Àkọ́kọ́ ni wípé èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi ò sí lára ẹni tí ó fẹ́ da omi àlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́ rú. Ọlọ́run ò sì ní jẹ́ ń ba ìlú onílùú jẹ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ bọ́ta tẹ́ ẹ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mo sọ, alábòsí lọ́pọ̀lọpọ̀ yín. Ìdí tẹ́ ẹ fi jálábòsí rẹ̀ ẹ má bínú o. Níjọ́ tẹ́nìkan ní tí Ìmáàmù Dr. Yunus ó bá kú kó kú, tẹ́nìkan ní àwọn ò fẹ́ kó kú kó yìí ó lè bá kàn ọ́, tẹ́nìkan tí ó bá kú kó lọ kú dànù. Àmọ̀ rẹ nìyẹn kan ní kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀. Sáwọn tó sọ léhùn sí ń fálà fún àfúnlú Ògbómọ̀ṣọ́. Ẹ sì mọ̀ pé àwọn tá à ń sọ yìí inú ààfin ni wọ́n wà tí wọ́n ti jókòó. Yorùbá sì bọ̀ wọ́n ní kò sí bá a ti pé rí ajá, á pè rí ìkòkò tá a fi ṣe. Ààyè tí wọ́n wà kò sí bá a ti fẹ́ sọ̀rọ̀ wọn, á sọ̀rọ̀ ààyè mọ́. Tẹ́ bá wá gbé ẹ wà gbé sí pé wọ́n kan bàbá wa lábùkù. Àwọn ò sínú ẹni tó lè kan bàbá lábùkù. Bàbá ò sínú ẹni tá a lè kan lábùkù láéláé. Ẹni táwọn ò sì kan bàbá lábùkù Ọlọ́run ní jẹ́ á rí. Ẹlẹ́ẹ̀kejì tó wá ṣẹlẹ̀ lónìí báyìí ní ìsìn. Ẹni tí ó bá ní lórin jẹ́ kò ní kọ́ bá a ṣe kọ́ o. Mo tún ti sọ mí báyìí ojúlówó ọmọ Yorùbá. Arákùnrin Pákò ó sọ gbangba pé Yunus ó lọ, gbogbo yín náà sì ń wo ẹ̀ sọ̀rọ̀. Àkọ́kọ́ nù. Ẹ̀ẹ̀kejì ni pé ó tún wá sọ gbangba wípé Yunus pé bàbá ìmáàmù mugbó. Ṣé ẹ mọ̀ pé ẹni ẹ̀gbọ́rọ̀ ọ̀rọ̀ èèyàn lè jágbàlagbà tó ní làákàyè torí ẹ̀ pé tó sì lọ́jọ́ iwájú tí sì ń ronú ọjọ́ iwájú àwọn ọmọ tó bí kó sọ pé odidi ìmáàmù ìlú mugbó. Lélẹ̀ tó yẹ pé ibi tí ọ̀rọ̀ ti ń jáde lẹ́nu wọn Ọlọ́run bá foríjì mí, kò fẹ́ sí ìmáàmù onílẹ̀ Yorùbá tó jẹ́ ìmáàmù ìlú tí ọ̀rọ̀ ń jáde lẹ́nu ẹ̀. Ọ́fíìsì ìmáàmù Ògbómọ̀ṣọ́, ọ́fíìsì wọn bó ṣe rí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, bó ṣe yẹ kí ọ́fíìsì àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá rí bẹ́ẹ̀ ló ṣe rí. Ọ́fíìsì ìmáàmù Ògbómọ̀ṣọ́ bá gé bó ṣe rí ní gbogbo ọ́fíìsì àwọn ìmáàmù ìlú nílẹ̀ Yorùbá ṣe rí ni. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó jẹ́ mùsùlùmí ayé wọn ò bá ti rí bó ṣe rí lónìí. Bàbá yìí wá lanu ẹ̀ gbàgà. Ó wá ní bàbá ìmáàmù mugbó lẹ́nu tó yẹ pé Yorùbá bọ̀ wọ́n ní tálákátá bá jẹ ní kí lọ́mọ ẹgbẹ́ ẹ pé ẹni tó sọ̀rọ̀ Ọ̀gbẹ́ni Pákò ó mú gbójú ẹ mọ́ lọ. Ẹgbẹ́ ẹjí orí ẹni mo sọ bẹ́ẹ̀ ojú ọmọ Yorùbá lọ sọ bẹ́ẹ̀. Ọ̀gbẹ́ni Pákò èmi mo sọ bẹ́ẹ̀ ó mú gbójú ẹ mọ́ lọ àgbàlagbà. Tó bá ti ń ṣe láńgbáláńgbá yóò kan àbùkù ní àgbàlagbà tí bá ti ń sọ̀rọ̀ àbùkù lẹ́nu tí sì ń hùwà àbùkù níbi tó ti yẹ kó ti hùwà àpọ́nlé ọ̀rọ̀ yóò mọ̀ ká àbùkù náà ni. Ọ̀gbẹ́ni Pákò èmi mo sọ bẹ́ẹ̀ ibi tó ìṣọwọ́ mú gbò rẹ ó lékè nǹka ó burú jáì. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé bá a ṣe ń sọ ó ń dùn yín. Ẹ ní kí bàbá ó lé wọn kúrò ní agbègbè ààfin kí wọ́n jẹ́ káàfin ó nísìnyí. Àwọn tí wọ́n ń dà ìlú Ògbómọ̀ṣọ́ rú nù kì í ṣe àwa. Kì í ṣe bàbá ìmáàmù. Níjó lẹ gbọ́ bí bàbá ìmáàmù sọ̀rọ̀ àlùfàǹsá bọ́ta báyìí. Ẹni ó lé Ọ̀gbẹ́ni Pákò àtàwọn ẹmẹ̀wà rẹ̀ tí ń kó ẹrẹ̀ bá ààfin. Ẹni ó lé wọn kúrò ní ààfin kí wọ́n jẹ́ kí ààfin ó nísìnyí. Irú ọ̀rọ̀ tí wọ́n sọ nísìnyí gbogbo ẹ̀yin tẹ́ ń bú àtẹ̀sẹ̀ ògbẹ̀sẹ̀ ẹ̀ tún gbọ́rú ọ̀rọ̀ náà. Ṣé lè wọ́n domi àlàáfíà lóru? Ẹ sì mọ̀ jẹ́ ń tàn jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ rò pé bóyá bẹ́ẹ̀ ṣe ń pariwo tẹ́ ń fọ́n mú tẹ́ ń ṣe gbogbo ẹ̀ ni ó mú adákẹ́ lórí ọ̀rọ̀ bàbá ìmáàmù. Ìmáàmù kọjá ìmáàmù Ògbómọ̀ṣọ́ nìkan o. Àwa tá a jí ọ̀dọ́ pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àwa rí bàbá ìmáàmù ọ̀rọ̀ tí ń jáde láti bẹ̀rùn ó ń tẹ́ wa lọ́rùn ó sì ń bá ti Islam sọ mu. Tó bá pé irú ọ̀rọ̀ yìí tá a bá tún wá rí ìmáàmù míì tó jẹ́ ìmáàmù ìlú míì tí irú ọ̀rọ̀ yìí náà jáde lórí mímbàrí rẹ̀ náà pẹ̀lú ògo Ọlọ́run á gbé òun náà fàyè á gbé sórí atẹ́gùn á tẹ̀lé òun náà tẹ́gbà yóò rí pa àtẹ̀lé òun náà bá ṣe tẹ̀lé bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́. Tá a bá rí ìmáàmù tó mílíọ̀nù bá ń sọ̀rọ̀ tó sọ̀rọ̀ pẹ̀lú gboyà tó tí ò ti ju ẹnì kankan tí ò fọ̀rọ̀ Ọlọ́run tí ò fi pa àwọn èèyàn létí èké bóyá ń sọ láti fi pa àwọn kan lé tẹ́ pa àwọn ẹni yẹpẹrẹ láti fi tẹ́ wọn lọ́rùn tí ò fọ̀rọ̀ Ọlọ́run sáwẹ́wà ní ìmáàmù ìlú tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ á mọ fídíò rẹ̀ wá á mọ tẹ̀lé òun náà á gbé tàṣí gbogbo ayé òrì
ojúlówó ọmọ Yorùbá kò jù bá ń lọ o. Tẹ́nì tí wọ́n kàn máa rò pé Ibrahim Imam fún wa lówó la fi ń ṣe tó ń ṣe, mọ̀ fọlọ́run bá búra ọ̀ ń tan rẹ̀ jẹ ni. Àwọn ọ̀gbà kan lọ́wọ́ ẹni kan ìbẹ́nìkan ti sọ pé bóyá àwọn kan wọ́n ní ẹran sí Ọlọ́run látara òun. Èmi ọ̀gbà ní àkàn lọ́wọ́ anybody, ìgbà wo dátà lọ́wọ́ anybody pé torí Imam Ògbómọ̀ṣọ́ àbí nǹkan. Mo ń ṣe nǹkan mi fúnra mi, kò sí lọ́kàn mi pẹ̀lú anybody. So tó bá wò pé bóyá wọ́n fún lówó ni, owó tí ń gbà l'Ógbómọ̀ṣọ́, dáko èèyàn méjì àbí mẹ́ta tó fún mi lówó tó bá mọ̀, dáko ẹ̀ tó bá mọ̀ pé wọ́n ti fún lówó pé kọ́mọ sọ̀rọ̀ Imam Ògbómọ̀ṣọ́, dáko wọn. Kò ṣẹlẹ̀ rí, ṣùgbọ́n òdodo táwa ń gbọ́ ń bẹ̀ hùn, àwa gbà pé òdodo wọn gbọ́dọ̀ kú láyè tó ti ń jáde hùn. Ojúlówó ọmọ Yorùbá kò jù bá ń lọ o.